Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní, ọjọ́ kẹwàá, oṣù kẹfà, ọdún 2025. Àkòrí: ayọ̀ fífi ìfẹ́ Ọlọ́run hàn. Orin inú ìwé orin 147. Ìtàn ìyanu tìfẹ́. Ẹ̀kọ́ àkọ́sórí: nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 10. Bíbélì kíkà: ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 8 títí dé 10. Tàbí obìnrin wo ni ó ní owó fàdákà 10, bí ó bá sọ ọ̀kan nù, kì yóò tan fìtílà kí ó fi gbá ilẹ̀, yóò sì wá a gidigidi títí yóò fi rí. Nígbà tí ó bá sì rí, ó pe àwọn ọ̀rẹ́ àti àwọn aládùúgbò rẹ̀ jọ. Ó wí pé, ẹ bá mi yọ̀, nítorí mo rí owó fàdákà tí mo sọnù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà. Ẹ̀kọ́: òwe Jésù nípa ẹyọ owó fàdákà kan tó sọnù ṣàtẹnumọ́ ìforítì àti ayọ̀ Ọlọ́run nínú wíwá àwọn tí ó sọnù. Bí obìnrin náà ṣe ń wá ẹyọ owó tó sọnù, èyí jẹ́ kí a rí ìpinnu Ọlọ́run láti wá àwọn tí wọ́n sọnù rí, kí a sì gbà wọ́n là. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, a pè wá láti ṣàjọpín ìpinnu àti ayọ̀ yìí ní wíwá àwọn tí ó jìnnà sí Ọlọ́run, tí ó sì máa ń mú ayọ̀ wá fún wa nígbà tí wọ́n bá mọ Ọlọ́run. Ǹjẹ́ o ti ní ìmọ̀lára sísọnù tàbí jíjìnnà sí Ọlọ́run rí? Nígbà tí o sì ronúpìwàdà, ó fà ọ́ mọ́ra pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀, ó sì pa ẹ̀ṣẹ̀ rẹ́. Gẹ́gẹ́ bí obìnrin tí ó wà nínú òwe náà, Ọlọ́run ń wá wa tààràtàrà nígbà tí a bá sọnù. Inú rẹ̀ sì dùn sí ìpadàbọ̀ wa sọ́dọ̀ rẹ̀. Ẹsẹ̀ yìí rán wa létí ayọ̀ ńláńlá àti ayẹyẹ tó máa ń wáyé ní ọ̀run nígbà tí ẹlẹ́ṣẹ̀ kan bá ronúpìwàdà tó ń fi ìdáríjì àti ìyọ́nú hàn, tí Ọlọ́run nawọ́ sí gbogbo àwọn tó ń wá. Ẹ̀kọ́ yìí ṣe àfihàn ìfẹ́ Ọlọ́run tí kò ní òdiwọ̀n fún gbogbo ènìyàn. Ẹ̀kọ́ àmúrelé: ìfẹ́ àti èròǹgbà Ọlọ́run fún àwọn tí ó sọnù ni a fi hàn nípasẹ̀ wíwá àwọn tí ó nù. Àdúrà: Olúwa ràn mí lọ́wọ́ láti lè máa fi ìfẹ́ rẹ hàn àwọn tí ó sọnù. Olúwa jẹ́ kí ẹ̀mí rẹ ràn mí lọ́wọ́ kí n lè jẹ́ ohun èlò ìfẹ́ àti oore-ọ̀fẹ́ rẹ ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.